Yorùbá yoyoyo bí iná alẹ́, Yorùbá yoyoyo bí omi òkun, yóyòyò Yorùbá ronú wò. Ẹ kúlé báyìí làkàrà lé, ẹ káàbọ̀ làkérò ọ̀nà. Mo kí gbogbo ojú tó ń wò mí pátá àtẹtí tó ń gbọ́ mi wípé ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di. Mo kí wa káàbọ̀ sórí ètò yín, ètò wa ọ̀rọ̀ ìyànjú. Orúkọ tèmi ní Shamsideen ọmọ Ajáláruru. Ètò lọ̀rọ̀ ìyànjú, ọ̀rọ̀ ìyànjú lètò tá a ti ń kọ́ra wa lẹ́kọ̀ọ́, tá a ti ń gbára wa níyànjú ọ̀rọ̀. Kí ni tá a mú wá fúnra wa gan lénìí? Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú, gbogbo ọmọ Odùduwà ẹ jẹ́ á ronú. Ẹ ké sálára, ẹ ké sájèrò, ẹ pè gbogbo ọmọ Yorùbá o, ẹ bá mi pè gbogbo ọmọ Odùduwà, ẹ bá mi pè àwọn ọmọ káàárọ̀ òjíire pé ìṣọ̀lá dé, mo fẹ́ bá wa ní gbólóhùn ọ̀rọ̀. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yín, ètò wa ọ̀rọ̀ ìyànjú. Mo rò pé ẹ rántí orin tí mo fi wọlé, ẹ̀yin náà ti rántí orin bàbá wa Ògúndé. Ọjọ́ ti pé tí bàbá wa Ògúndé ti ní kọ́mọ Yorùbá ó ronú. Kí ló dé tá a kọ tí ikún tá a gbàmọ̀ràn àgbà ká má bàa jìn sí kòtò? Gbogbo ọmọ Yorùbá o, gbogbo ọmọ Odùduwà, àwa ọmọ káàárọ̀ òjíire, ẹ jẹ́ á ronú ibi tá a ti ń bọ̀ wá, ká ronú ibi tá a dé dúró, ká lè bá a mọ ibi tá a ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àṣà wa, ìṣe wa, èdè wa, gbogbo nǹkan Yorùbá ní ń parẹ́ lọ, ẹ̀yin àgbààgbà ẹ sì ń wò. Ṣèbọn ní báyé bá tojú àgbà bàjẹ́ àìmọ̀wá wù wọ́n ni. Òwe Yorùbá ló ní àgbà ò ní wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. Kí ló wá dé torí ọmọ tuntun fi ré bọ́lẹ̀ tẹ́yìn àgbà ò sì rí nǹkan kan ṣe sí i? Ọ̀pọ̀ nínú ọmọ Yorùbá ni ò lè sọ Yorùbá tó dán lẹ́nu mọ́. Ọ̀pọ̀ nínú ọmọ Yorùbá ni ò lè kọ Yorùbá tó dáa sílẹ̀ mọ́. Ọ̀pọ̀ nínú ọmọ Yorùbá ni wọ́n ti gbàgbé àṣà wa, tí wọ́n ti gbàgbé ìṣe Yorùbá. Bẹ́ẹ̀ wọ́n ní odò tó bá gbàgbé orísun ó ṣetán tó fẹ́ gbẹ ni. Ká wọṣọ tó dáa bíi tọmọlúàbí, àṣà Yorùbá ni, ẹ̀sìn kan kọ́kọ́ ló mú wá fún wa. Kọ́mọ obìnrin bo ìhòòhò rẹ̀ látòkè délẹ̀, àṣà Yorùbá ni, ẹ̀sìn kan kọ́kọ́ ló mú wá fún wa. Ká ṣe dáadáa sí alábàágbé wa, ká bọ̀wọ̀ fún àgbàlagbà. Bọ́mọ ọkùnrin tó bá máa kí òbí rẹ̀ kó dọ̀bálẹ̀, tọ́mọ obìnrin tó bá máa kí ẹni tó jù ú lọ kóun náà kúnlẹ̀. Àṣà Yorùbá ni, ẹ̀sìn kan kọ́kọ́ ló mú wá fún wa. Kí ló wá dé tá a wá gbàgbé àṣà náà? Mo fẹ́ ká mọ̀ wípé ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹbọ. Kí là ń pè lẹ́sìn gan-an? Ẹ̀sìn ní ìlànà kan tá a fi ń jọ́sìn fún un tá a bá nígbàgbọ́ nínú rẹ̀, ẹ̀sìn nìyẹn. Kí là ń pè ní àṣà? Àṣà òun ní ìlànà tí Elédùmarè dá mọ́ gbogbo ìran kankan, ló fi já sí pé kò sí ìran tí kò ní àṣà tiwọn. Ọ̀tọ̀ làṣà Ìgbò, ọ̀tọ̀ làṣà Haúsá, bẹ́ẹ̀ ni ìran Yorùbá náà láṣà tiwọn. Kí la wá ń pè ní ẹbọ? Òun ni ká máa gbé ohun tó tọ́ sí Elédùmarè, ká máa gbé fún ohun tÉlédùmarè bá dá. Ẹ̀rí pé ó yàtọ̀ síra wọn. Ẹ̀sìn kankan ò ní ká má ṣe àṣà wa, ẹ̀sìn kankan ò ní ká má ṣe ìṣe tiwa. Ẹbọ ni Elédùmarè ní ká má ṣe. Kí ló wá dé tọmọ Yorùbá gbàgbé àṣà wọn? Kí ló wá dé tó jẹ́ pé àṣà aláṣà la wá ń gbé lárugẹ? Kò sí bí ìran Haúsá ṣe lè kàwé tó, bó bá ń sọ èdè òyìnbó ẹ máa gbọ́ táwúsá ó máa rùn nínú ẹ̀.
kò sí bọ́mọ Ìgbò ṣe lè kàwé tó bá ń sọ èdè òyìnbó ẹ máa gbọ́ tí Ìgbò máa rùn nú ẹ mọ̀ pé ọmọ Ìgbò lélẹ́yìí ẹ wá rà wá Yorùbá wa ẹ rẹ́ni tó fi ti ojú ti mú kọlà sí bó bá ń sọ èdè òyìnbó ẹ rò pé ìlú òyìnbó ni wọ́n bí sí ẹ bá ń bí léèrè níbo lẹ ti rí London náà kọlà ọmọ Yorùbá ẹ má jà gbàgbé orísun wa odò tó bá gbàgbé orísun irú odò bẹ́ẹ̀ máa ń gbẹ ni kí ló dé tẹnu Yorùbá ò papọ̀ sójú kan kí ló dé tọmọ Yorùbá ò fi ìmọ̀ wọn tí wọ́n fi ṣọ̀kan àwa là ń gbógun tira wa ọmọ Yorùbá àwa náà là ń ṣera wa gbogbo ẹ̀yin ọba wa ńlẹ̀ Yorùbá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé kábíyèsí rẹ Ọọ̀ni of Ifẹ̀ ọ̀rọ̀ Yorùbá dọwọ́ yín níbo gan lọmọ Yorùbá ń lọ ṣé ká sọ pé èpè tí wọ́n ṣe fúnran Yorùbá ló ń jà wá ní tẹnu wa ò fi kò ẹlòmíì àti ẹ̀ máa sọ wípé ẹ̀sìn tá a gbà òun ni ò jẹ́ kẹ́nu wá kò mo nírọ́ o ẹ̀sìn kọ́kọ́kọ́ torí ọ̀pọ̀ nínú ọmọ Yorùbá tí wọ́n jọ ń ṣe ẹ̀sìn mùsùlùmí ni wọ́n tún ń dìtẹ̀ mọ́ra wọn nínú rẹ̀ ọ̀pọ̀ nínú ọmọ Yorùbá tí wọ́n ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì ni wọ́n tún gbógun tira wọn nínú rẹ̀ ẹ̀ ní wípé àwa gan-an là ń ṣera wa ẹ̀sìn kọ́kọ́kọ́ ojoojúmọ́ ni wọ́n ń pa ọmọ Yorùbá bí ẹran ojoojúmọ́ ni ogun ń wọlé tó ń kó ìran Yorùbá bẹ́ẹ̀ a sì lólórí àní jagunjagun ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú ogun àwọn Fúlàní ní kólẹ̀ Yorùbá lọ yìí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo lẹ̀ Yorùbá ẹ̀yin àgbàlẹ̀ pálówe pé wọn ò ní fi ní joyè àwòdì ká má lè gbẹ́dìyẹ ẹ jẹ́ ká fìmọ̀ wa ṣọ̀kan ká lè bá a débi gíga lórílẹ̀‐èdè Nàìjíríà tọmọ Yorùbá tó ti di aṣíwájú ká má bàa padà dèrò ẹ̀yìn ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú òṣèlú ló tún ń bọ̀ yìí o àwọn ọmọ Yorùbá tó láwọn fẹ́ ṣe ẹni tó bá tó ẹ jẹ́ á yàn síbẹ̀ ká sì gbárùkù tì í níwọ̀n ìgbà tó bá ti jẹ́ wípé ọmọ Yorùbá ni ẹ jẹ́ ká mú lára kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká mú wà ọ̀tẹ̀ kúrò orin bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkankan ẹ jẹ́ ká yọ kúrò ńbẹ̀ àwọn ọ̀wà tó ń bá ìran Yorùbá jà ní kò wá dìgbà tí gbogbo wa tá a bá yí padà lẹ́ǹkan náà o ìmọ̀ràn mi rèé ìwọ tó ń gbọ́rọ̀ mi yìí mú un lò kó o sì lọ yọ ìwà àìnífẹ̀ẹ́ ara ẹni dénú kó o yọ kúrò lọ́kàn rẹ kó o pinnu pé gbogbo ibi tó o bá ti bá ìran Yorùbá ló máa nífẹ̀ẹ́ wọn tó sì máa ṣe dáadáa sí ìran Yorùbá ìwọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ kémi bẹ̀rẹ̀ lọ́dọ̀ mi ẹ rí wípé bá a bá bẹ̀rẹ̀ yóò padà di ohun tí ó kárí torí èní kọ́ o torí ọjọ́ ọ̀la wa ni bá a bá fẹnu wa kò sójú kan tá a fi mọ wa ṣọ̀kan àwọn ọmọ wa ni ó padà jìyà rẹ̀ bó bá dọjọ́ ọ̀la gbogbo ẹ̀yin orí adé ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ni mo ké sí ẹ má wò pọ́mọdé ní sọ̀rọ̀ ẹ mọ̀ wípé iṣẹ́ tẹ́lẹ́dùmarè rán mi látòde ọ̀run ni mo wá jẹ́ fúnran Yorùbá o Ìṣọ̀lá mo wí tèmi náà àdàkà gbọ́ ká sì mú lò ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú a nílùú jù báyìí lọ lórí ètò lénìí orúkọ tèmi kò yí padà Shamsideen ọmọ Ajálárúrú èmi lọ́mọ Òkè Ìbàdàn Mẹ́sì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ọmọ ajẹ̀gbíjẹ̀ karahun ọmọ àfikarahun fọ́kọ̀mu òpómúléró tún ni mí òpó kan dúdú lé bàbá tó bí mi lọ́mọ àwa là á máa wá ẹ̀yin náà là ó sì máa bá
lọ́sẹ̀ tó ń bọ̀ tá a tún máa wá pẹ̀lú àkọ́tún ètò ọ̀rọ̀ ìyànjú ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú.